Ẹ káàbọ̀ padà sí orí ìkànnì mi. Nínú fídíò yìí wọ́n máa ṣàlàyé bó ṣe lè lo àwọn òfin eléyìí tí mo ṣàlàyé síwájú nínú fídíò tó kọjá. Má gbàgbé pé nínú fídíò tó kọjá mo ṣàlàyé pé àjọṣe wà láàrin logarithm àti indices. Òun dẹ̀ sì ni pé kí ni o, òfin tó fi ń ṣiṣẹ́ ní indices ó fẹ́ jọ ohun tó máa lò ní logarithm náà. Mo sì ṣàlàyé àwọn òfin oríṣiríṣi eléyìí tó lè máa lò. Òun náà ni pé ká tiẹ̀ wò ó pé logarithm base 10 bó ti ń ṣiṣẹ́ tí a mọ̀ sí common logarithm. So ó mean pé àwọn òfin tá máa ní àwọn leléyìí. Alákọ̀ọ́kọ́ eléyìí tí mo kọ fún wa nínú fídíò tó ṣáájú, òun náà ni pé tó bá ní log mn, má gbàgbé pé log 10 la wà, so which is common logarithm, a lè má fi 10 sí láti má máa dára wa láàmú, ká sì má máa waste ìtọ́ wa àti gègé wa. A lè kọ ọ́ báyìí. Òun náà ni pé kí ni o, eléyìí ó máa fún ọ ní log m plus log n. Má gbàgbé, tó bá ti gbàgbé lọ wo fídíò tó ṣáájú. So òfin ẹlẹ́ẹ̀kejì tí mo kọ òun náà ni pé tó bá ní log m divided by n, òun náà ni pé má dára rẹ láàmú, eléyìí ó máa fún wa ní log m minus log n. Òfin ẹlẹ́ẹ̀kẹta òun ni pé tó bá ní power, tí nǹkan tó bá wà lórí argument rẹ yìí tí a mọ̀ sí power, òun náà ni pé má dára rẹ láàmú, kàn gbé n tó jẹ́ power yìí gbé wá sẹ́yìn, eléyìí ó máa fún ọ ní kí ni o, n log m, yóò máa fún ọ ní n log m. Òfin ẹlẹ́ẹ̀kẹrin eléyìí tí mo ṣàlàyé nínú fídíò tó kọjá òun ni pé logarithm tó jẹ́ pé argument rẹ àti base rẹ jẹ́ nǹkan náà, kí ni ó máa fún wa o, àdé ó máa fún wa 1. Má gbàgbé pé log adé base adé 1 ni ó máa fún ọ. Òfin mìíràn òun náà ni pé tó bá ní log 1 to any base, kí ni ó máa fún ọ, 0 ni, pé log 1 base 10 will give you 0. Ṣó ti yé wa báyẹn? So log 1 base 2 is going to give me what? Is going to give me 0 as well. Òfin kẹfà náà ni pé kí ni, tó bá ní irú log báyìí, lè tún òun náà kọ gẹ́gẹ́ bí log a divided by log b. Ǹjẹ́ tí ó bá yé wa, mò ń gbìyànjú láti di àwọn òfin náà, láti dì wọ́n mọ́ dáadáa. Ṣùgbọ́n jẹ́ ká lo àwọn òfin náà, ká lò wọ́n nínú ìbéèrè. Nínú ìbéèrè alákọ̀ọ́kọ́, òun náà ni pé question sọ fún wa pé show that log b base a multiply by log a base b equals 1. Eléyìí kò le rárá, ó rí i pé nínú àwọn òfin tí mo ti kọ ṣáájú, o lè lò kan nínú wọn. Ìwọ náà ronú sí èwo ló súnmọ́ nínú àwọn òfin eléyìí tí mo ti kọ síwájú tó lè lò. Òun náà ni pé kí ni o, solution. Mo ní log b base a times log a base b. Sọ mọ̀ pé eléyìí mo lè tún kọ pé log b divided by log a, ṣé irọ́ ni? Tó bá jẹ́ pé kí ni o, common logarithm mo ní. Then mo sì tún lè tún eléyìí kọ as log a divided by log b, ṣé irọ́ ni? Ó rí i pé àwọn eléyìí wọ́n gẹra wọn. Kí leléyìí kún lẹ̀? Eléyìí kún 1 times 1, ó máa fún ọ ní 1. So wọ́n máa wá sọ pé nítòótọ́ ni tó bá ní log b base a times log a base b, kí ni ó máa fún wa? 1 ni. Nínú tá a ṣẹ̀ ṣe tán yìí, a tún lè fa òfin mìíràn yọ. Sọ mọ̀ pé tó bá fi log a base b rẹ ṣe subject of the formula, ó mean pé màá máa ní 1 divided by log b base a. Tún dì í mọ́ nínú àwọn òfin eléyìí tá a ti kọ síwájú. Gẹ́gẹ́ bákan náà ni pé tó bá ní log b base a, òun náà máa jẹ́ kí ni o, reciprocal log a base b. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, jẹ́ n tún fún wa ní àpẹẹrẹ mìíràn. Àpẹẹrẹ, mo ní log p raised by s minus n base a plus log y raised by n base a. Okay, ó ní show that this is equal to what? So pé yóò máa jẹ́ s plus y, má bínú, p1 níbí báyìí, pa. Eléyìí kò le rárá bákan náà. Òun náà ni pé wọ́n ní ká sọ pé kí ni o, tá a bá nírú nǹkan báyìí, pé log ps minus n plus log p raised by y plus n, wọ́n ní ká sọ pé yóò máa jẹ́ irú nǹkan báyìí. Ó yá, jẹ́ á ṣe.
ó rọrùn púpọ̀ òun náà ni pé o lè lo òfin irú eléyìí tí mo ti kọ ṣáájú. Má gbàgbé pé nínú àwọn òfin náà mo ṣàlàyé wípé tó bá ní tó wà lókè n tó lè ṣe ni pé kíni o kó gbé wá sí ẹ̀gbẹ́ níbí báyìí ní pé mo lè sọ pé eléyìí náà máa jẹ́ kíni x minus n log p base a. Tó bá lo òfin kejì tó bá lò fún arákùnrin yìí náà ni pé wọ́n á máa ní y plus n log p base a. Ó rí pé tó bá wò ó papọ̀ kí ló common láàrin àwọn méjèèjì? Ó rí pé n tó common láàrin àwọn méjèèjì ni kíni o log p base a. Tó bá gbé log p base a jáde ó mean pé eléyìí ó kù kíni o x minus n plus y minus n. Àwọn méjèèjì yóò gera wọn, kí ló kù tá ní ńlẹ̀? A máa ní x plus y. So torí pé multiplication wà commutative o lè tẹ́lẹ̀ ìkan tí ó mọ fún mi ní kíni x plus y log p base a. Ó rí pé kíni ó rí pé ó jẹ́ra wọn, so o lè conclude adequately pé therefore log p x minus n base a plus log p y plus n is equal to x plus y log p base a. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, ẹ jẹ́ n fún wa ní àpẹẹrẹ mìíràn eléyìí tí a tún lè lo àwọn òfin náà fún. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ òhun ni pé tí n bá ní kíni o if log 27 base x plus log 4 base y equals 5 and log 27 base x minus log 4 base y equals y. Find x and y. Eléyìí kò le rárá, ó rí pé eléyìí jọ system of linear equation, so òun náà ni pé kíni o lè solve, o lè wá n tí x àti y rẹ̀ ó máa jẹ́ simultaneously, so lẹ́ẹ̀kan náà. Ó yá jẹ́ á ṣe, a ní log 27 base x plus log 4 base y equals 5. Lè pé eléyìí ni equation alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì náà o ní log 27 base x minus log 4 base y equals 1. Lè pé eléyìí ni equation ẹlẹ́ẹ̀kejì. So téléyìí bá yé wa, ó rí pé n tó lè ṣe òun náà ni pé kíni o ká pé mo ro àwọn méjèèjì papọ̀ á débi simultaneous equation nínú fídíò síwájú, ṣùgbọ́n òun ni pé kíni n tó bá fi mú coefficient àwọn nọ́mbà yìí papọ̀ o lè add tàbí kó subtract. Ó rí pé n ta lè ṣe nísìnyí ká pé mo add equation alákọ̀ọ́kọ́ mo sì add equation ẹlẹ́ẹ̀kejì. Ó rí pé n tí ó máa fún mi ni pé kíni o log 27 base x plus log 27 base x. Tó bá ro eléyìí pẹ̀lú eléyìí ó rí pé plus times minus minus ni ó máa fún ọ, eléyìí minus eléyìí yóò gera wọn, so ó mean pé n tó túmọ̀ ní kíni o 5 plus 1. Ǹjẹ́ tó bá tún eléyìí kọ, sọ mọ̀ pé nǹkan kan náà ni méjèèjì, ó dàbí kí n sọ pé pẹ́ńsù kan pẹ̀lú pẹ́ńsù mìíràn, kí ni ó máa fún mi? Pẹ́ńsù mélòó? Pẹ́ńsù méjì. Eléyìí ó máa fún mi ní 2 log 7 base x is equal to 6. Tó ti yé? Ó rí pé eléyìí o tún lè tún kọ kí arákùnrin yìí tó wà lẹ́yìn níbí báyìí ó rí pé mo ló wà tẹ́lẹ̀ pẹ̀lú ohun tí mo ti ṣàlàyé síwájú, sọ mọ̀ pé ibi tó wà ní ó wà lókè, àbí? So eléyìí jẹ́ 6. Ó rí pé logarithmic equation ni, o lè dá padà sí initial equation, eléyìí tí ó máa fún mi ní 27 squared is equal to x raised power 6. Pé tó bá wo 27 square rẹ̀ yóò máa fún wa ní 729 is equal to x raised power 6. So 729 3 raised power 6 ni, tó bá yẹ̀ ẹ́ wò x raised power 6. Ó rí pé power wọn ti papọ̀, ó mean pé mo lè conclude pé kíni o x mi ó máa jẹ́ 3. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, so ẹ jẹ́ á wá y náà. Láti ṣe y kò le rárá, sọ mọ̀ pé nínú ohun tá a ṣe òun náà ni pé a ro equation méjèèjì papọ̀, so ó yá jẹ́ ká wá yọ equation ẹlẹ́ẹ̀kejì kúrò nínú alákọ̀ọ́kọ́. Òun náà ni pé tí n bá yọ́ kúrò nínú ara, ó rí pé eléyìí minus eléyìí yóò gera wọn, òdo ni o, àbí? Kò gera, ó dòdo. So tó bá wo irúfẹ́ ẹlẹ́ẹ̀kejì náà pé log 4 base y minus minus times minus yóò máa fún mi ní plus, eléyìí ó máa jẹ́ plus log 4 base y is equal to 5 minus 1. Tó bá ṣe síwájú sí pẹ̀lú ohun tí mo ṣàlàyé síwájú, téléyìí bá jẹ́ iṣu kan
tẹ́lẹ̀ náà tún jẹ́ iṣu ó rí i pé iṣu kan náà papọ̀ mọ́ra wọn àbí eléyìí ó máa fún mi ní kí ni o iṣu méjì 2 log 4 base y is equal to 4 sọ pé kárákùnrin yìí tó wà níbí báyìí òkè ló wà tẹ́lẹ̀ gbé wókè padà yóò fún mi ní 4 raised power 2 base y is equal to 4 sọ pé indicial equation ló wà logarithmic equation ò lè dá padà sí indicial form indicial equation yóò fún mi ní 4 squared is equal to y raised power 4 4 squared is 16 y raised power 4 16 rẹ̀ ó máa jẹ́ 2 raised power 4 y raised power 4 sọ pé power ti jọra wọn ó mi pé y rẹ̀ ó máa jẹ́ 2 so therefore your x is equal to 3 y is equal to 2 ó rí pé ó rọrùn púpọ̀ eléyìí ni bó ṣe máa lo àwọn òfin rẹ fúnrúfẹ́ ìbéèrè báyìí àbí irú ìbéèrè mìíràn ǹjẹ́ tí eléyìí bá yé wa mò ń gbọ́ yànjú láti lọ sí inú àwọn question eléyìí tó ti kọjá kó wo àwọn tó jọ mọ́ bẹ́ẹ̀ kó sì ṣe wọ́n tó bá ní ìbéèrè o lè gbé wọn sínú comment section wọ́n sì ṣe kí ni o wọ́n sì dá ọ lóhùn ǹjẹ́ títí wọ́n fi máa pàdé rẹ nínú fídíò tó ń bọ̀ o ṣeun.